kì í gbé hàn ọ̀rẹ́ lọ̀rẹ́ tán bó ti wù kí sọmọ dúdú tó bó pẹ́ títí funfun ni ẹ̀ yóò wà lọ́jọ́ kan ọjọ́ kan bọ̀. kí ló ṣe lójú? nǹkan ló fún ní ìṣẹ̀lẹ̀ jù. kí ló ṣẹlẹ̀? tó bá ti rajà lọ́wọ́ mi kò ń fẹ́ sanwó fún mi. wọ́n bẹ̀rẹ̀ bọ́ọ̀lù ayé mi ọkọ̀ bọ́ọ̀lù ìgbàlú ló ti yé gbogbo ṣe yé ó ti yé olóko mi kò lé kí ló máa ṣe bí ọkọ̀ mọ́ kiri bọ́ àbí tó bá kiri kò mọ́ kiri lọ síbi tó bá wà. ní kí n gbà bẹ́ẹ̀ olóko mi èmi nígbàgbọ́ kan o pé inú ìfẹ́ tá a wà yìí àjọ kó sínú ẹ̀ lágbára ọlọ́run. ẹ̀yọ́ kan yìí pẹ̀lẹ́ mo wọlé lọ ń tiẹ̀ mo ń bọ̀ olóko mi. ìwọ náà ṣàánú mi gbọ́dọ̀ jìyà yìí pé olùwà tó yẹ wọ́n pọ̀ nínú ìṣẹ́ yìí ọ̀rẹ́ jọ nínú àánú rẹ̀ kó ìyọ̀dá lọ́dún kan síbi náà kó wọ́n wò mí ṣe lóore ó ti gbẹgbẹgbẹ lọ́dún lọ.
Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣé ọba ni mi tó sọ pé òun ò léèyàn tó ti yé onítọ̀hún ò lè rèèyàn mọ́ láéláé. Ìwọ náà kú ọmọ ṣe ọ̀pọ̀ èèyàn náà láàṣọ orí fún sí òde mọ̀. Ọlá àtìyẹ náà èmi náà fi ń mì bó orí tí mo dàbí ọmọdé. Gbogbo ń tẹ́ ẹ bá ṣe fún wa pátápátá ní tẹ́ ẹ ṣe lẹ̀ ń jẹ. Chief Coker. Bàbá. Jẹ́ ń béèrè kan lọ́wọ́ rẹ̀ etí rẹ̀ mélòó. Bàbá láìṣe ọmọdé. Ẹ mọ̀ sọ bẹ́ẹ̀ ìbéèrè ọmọdé ń gbà mí àmọ́ béèrè ẹ̀ lọ́wọ́ àgbàlagbà. Ifá kan sọ nǹkan kan ó béèrè pé kí ló wí. Kí ló ṣe wí bàbá. Ó ní etí ṣeṣeré amọ́ ọmú ni wọgbó ọ̀rọ̀ ǹgbọ̀dọ̀ ọ̀sán amọ́ wọ̀ sínú ijù Ifá ìkìlọ̀ ni. Ifá kìlọ̀. Ìtumọ̀ ọ̀rọ̀ yìí ni wípé ní tí mo bá ọ sọ lórí ọ̀rọ̀ ọmọ rẹ sọ fún kò gbọ́dọ̀ mọ̀ wá rí mi o. Ọgbọ́n kò gbọ́dọ̀ mọ̀ wá o. Ẹ wo bí tó bá jẹ́ lórí tìyẹn ni ìyẹn kéré ló máa wá rí yín. Ṣé wàá ní pé kó wá rí yín lénìí ó gbọ́dọ̀ wá ní gbọ́dọ̀ bá sọ̀rọ̀ kó má gbọ́. Ó ti parí wàá mọ̀ gbàgbé tv tá a sọ o. Ilé tv. Bàbá ẹ máa rọ́wọ́ mi ẹ rọ́wọ́ mi ẹ ṣé gan. Kí ni kan tó fi wéra wọn náà ọmọ láìsí ọ̀tà pure ọ̀tà pẹ̀lú mineral àtàgbèrò lẹ́wọ̀n compatible jọ bára ìfẹ́ wà compatible ni wọ́n má lọ rò pé bí a ti mọ̀ gbọ́ kékèké báyọ̀ mo ti máa di MC lọ́la o mo máa di MC lọ́la bẹ́ẹ̀ MC náà ṣe bẹ̀rẹ̀ rẹ o bọ̀ mo ti máa di MC lọ́la má lọ fún tíyẹn wò mí. Bọ̀dá àkà mi ò ṣẹ̀ṣẹ̀ máa sọ fún yín mo ti sọ fún times down ọmọ pé èmi àti yín àwa compatible. ládùúgbò ohun tí mo ṣe fún ẹ ìjẹta torí pé báyà mo lọ jà torí tèmi tó fẹ́ nù ẹ̀ tí mo wá dàbẹ̀rù mi ìṣe dàgbọ́rú mo kọ́ lọ dàbẹ̀rù ni lẹ́yìn ìgbà tí mo dàbẹ̀rù tó ọlọ́pàá gbé mi ọjọ́ mẹ́ta mo lò lẹ́wọ̀n kó tó fi mí ẹ̀wọ̀n ajáde tó sọ wá dẹ̀wà compatible ó ṣe sọ́múnà jọ tí mo fọ́ lówó oúnjẹ tí wọ́n ń gbà. Bọ̀dá àkà nígbà tí Sandra ti sọ fún mi pé alábàárù mi mo ń pè ní alábàárù tọ́lọ́run sí mi kẹ́ bá mi gbé ṣòro ayé mi dídàdé ló dà lọmọ ṣe dé ẹgbẹgbẹ kì í ṣe ilé ọmọ. Ọlọ́run ò lè rán mi kọ́ lọ́run rán mi gan mi ìlú fi jíṣẹ́ fún ẹ kí lẹ́sẹ̀ mi náà onígbà ò lè fẹ́ mi ọlọ́run máa rán mi iṣẹ́ ṣe máa jíṣẹ́ kọ́ lọ́run rán mi ìlú kó fẹ́ àti pé wò èmi àti ọ̀fámílì o àkìrẹ̀ kí ṣe tẹ̀gbẹ́ta má rí mi bí ẹ̀gbọ́n ara tó ti yẹ nǹkan tó mọ̀ tẹ́lẹ̀ máa yẹ kó mọ̀ lẹ́nìí tó bí mi ọ̀ dédé sọ mí níkà bọ̀ lẹ́gbàá tí ìyá mi ti lóyún mi láyọ̀ tí máa wò pé ìgbà tí ẹ̀mí máa wò òdà ládùúgbò ìgbà tí ẹ̀mí wa kú ọ̀rọ̀ gbogbo kọ̀ọ̀lá ó lè fún mi tó máa di pé tó máa yà bí pé bí ewúkẹ́ máa motivate mi náà káàkiri lọ́ fi pè mí níkà ìka tó pè mí má yẹ kí n fi wà ká fún ẹ àti pé ṣe ti skul tó ń sọ pé bí àwàkọ̀ pàtẹ́ mi náà lọ lé ìwé but owó tó pọ̀ lọ dáàdi mi ló yẹ kí n drop out pàmí tù mo ti drop out mi ò lè bẹ̀ láti jẹ sọ padà má ṣe bẹ́ẹ̀ fún mi jọ̀tọ̀ ọlọ́gọ̀ fẹ́ báyé mi jẹ ni kí lẹ́sẹ̀ mi náà. ẹ gbìyànjú àmọ́ olórí ọ̀rọ̀ rẹ lèmi máa dúró sí. mi ò lè fẹ́ yín mo rí yín náà. bí gbogbo ọmọ fẹ́ báyé mi jẹ rẹ ọwọ́ ọdún kan tó ń gbé lọ èmi ìkà àwo alọ́ tiẹ̀ o wọ́n tún máa padà wá bẹ́ẹ̀ mi o mo mọ̀ fún jọ́kọ̀jọ́kọ̀ kan ó ti máa bẹ́ẹ̀ mi nítorí nínú ọjà yìí èmi ò lè fílẹ̀ ọ̀fẹ́ ó ti máa wò mí wò. Sewa. Sewa, wojú mi mo ní kó má sunkún mọ́. Má sunkún mọ́. Sewa. Sewa. Àjọkẹ́ mi. Kí ló fẹ́ kún? Kí ló dé?
your Yoruba friends o. You no talk to this girl. Since I don't know this girl, all the family problem, the one wey pass her chest. She won't come die come kill herself. I dey tell you, sori girl tó ń wo yẹn, Sewa yẹn, sori bùkátà tó ń gbé láyé. Bùkátà tó ń gbé láyé. Ah, kò ṣeé sọ. Láti ìgbà tí mo ti mọ̀, gbogbo iṣẹ́ tó ń ṣe láyé ìyá ẹ̀ ló fi tọ́jú. Ṣé ya dandan ni? Babe, man no lie you. If my male try nonsense, she go rest in peace ni. In peace ni o. I go waka from morning reach night. One male go come sit down for one place, one work when she now work. I baby forget na go work. Ó na complain pé kò sọjà yìí. Oníkálukú wá sáyé ẹ̀. Ẹ gbà mí. Ìwọ wo ni ẹ o ìlọ ṣiṣẹ́ yìí? Ibi iṣẹ́ wo ló dá fún mi pé kí n lọ? Tí mo rò pé tí lọ mi sọ wájú kó síbí báyìí. O ò lè lọ síbì kankan. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Kí là ń wí kí ni wí? O ò lọ sí anywhere. Sọ pé tó bá fi lè lọ kúrò ní local government kò sí ààyè pé ìlọ bá yàn bẹ̀bẹ̀. Kí ló wá kún ẹ̀ ń bẹ̀? Kí ló kún àtọ́ bá lé mi ibi iṣẹ́? Ó dà kí ni kókó nǹkan tó ṣẹlẹ̀ gangan tó dúró dè mí ta. Owó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ dà. Kí ló dé tó láyè kọ́ ọmọ kóyàn sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ báyìí? Obìnrin owó lọ́wọ́ mi nulẹ̀ mo sọ fún ọ pé tó bá fi dé láti ibi iṣẹ́ lálẹ́ òye fún ọ lówó àwa dé ta ní sọ wá fẹ́ dí mi títa ó dà bí mo ṣe lọ ìmú lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n mi kó kà ní tábà ti fún mi lówó ìmọ̀ fún ọ lálẹ́ tó tán kò rí bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n ẹ̀ Coca-Cola, ẹ̀gbọ́n ẹ̀ Coca-Cola ni olówó ogbó tí ń ṣílẹ̀kùn fòlè. Alówó má fi ṣàánú. Tó bá náwó tó fi ṣàánú ni ayé ò ní rí báyìí. Kò ní ní gbogbo ilé tó níyẹn káwá máa yálé gbé ń bìbà aláìní tìjú. Àbólòsì lélẹ̀ báwo láyé mi ṣe rí. Èmi ò mọ̀. Ẹjọ́ rẹ̀ kọ́ ńgbà tó jẹ́ pé ẹni tí ò bá nírú ẹni ò lè mọ iye ẹni ni tó bá ṣe pé ìwọ bá lẹ́bí tó lówó ni ó lọ sí gbogbo ẹbí yín èwo ló lówó kan lé ẹ̀dẹ̀ lásán nu yín. Tí wọ́n sọ fún ọ pé tí n bá dọ́dọ̀ ẹ̀gbọ́n mi kó ká wọ́n fún mi lówó èmi wọn mọ̀ kan tí mo fowó mi sí. Kí ló wá fowó ṣe o? Mo fi max bi ta ni. Ọwọ́ adé mi báyìí wá sọ pé olówó gbó tí sílẹ̀kùn fólè sọ yẹ káyé ẹ̀rí báyìí ó yẹ ká mọ yálé gbé ni ṣé ká fi tipa gbálé tá mọ̀ gbé ni. Mo béèrè lọ́wọ́ rẹ ni ó ti gbà téèyàn ti ẹ̀dínfà kéèyàn tó fẹ́ ọ mọ owó ti múra. Ìwọ ń kọ́. Sọ̀rọ̀ sí ẹ̀gbọ́n tèmi bí mo ṣe lọ ọlọ́ tí tọ́ba tó wá fún mi lówó ìtúwádìí fún ọ. Àlọ́ tiẹ̀ abọ́ tèmi mi máa lọ. Ṣé lálágbàdo kó o tó sọ èmi gan ní gbé sóòlù mi tẹ́lẹ̀ ni. Máa lọ. Ó de bẹ́lí tì bí àwọn tí wọ́n ṣe rùkútù láti ṣe ọlọ́pàá wọ́n ní kiri kí ìwúrẹ́ mọ sọ̀rọ̀ sẹ́gbọ̀n mi. Ṣé àwọn ẹ̀yin ló lówó nù ràn yín ni. Come babe, you don't too much o. This girl get problem. You get problem and you be thief. Yoruba girls na so na dey do. That boy don try for you. That boy don try. That your sickle cell mother wey dey sick every day. That boy go give 10k, 20k, 5k. That boy go sell. Ay, that poor boy, Ika. That guy no get eye. Go sell because of you. 3 days. You come open your filthy mouth now talk say you no fit marry that boy again. Why? You go marry that boy o. You go marry that boy because the boy no get eye. He know say Tolu do better na useless boy, transformer. That boy no get eye, no see me here, come meet me. Come meet you when you no fit appreciate something. You go marry that boy. Lókun kò tí bọ̀ lọ́rùn kó wá fà lọ sọ́dọ̀ ìkà pé ìka ìyàwó ẹ̀rẹ̀ máa fẹ́ o jẹ́ kó rí ẹ pé o so statement kó máa pariwo Yorùbá ìlú yìí tí wọ́n ti kúrò ṣe dúró síbẹ̀ kó máa tajà bẹ́ẹ̀ kí ló wá ṣe ńlẹ̀ Yorùbá ṣó fẹ́ gbọ́ kò ní fẹ́ bọ̀bọ̀ yẹn o nígbà tó pé èèyàn níkà ó dẹ̀ ẹ́ encourage ọ̀rẹ́ wa kó lọ fẹ́ ìkà ọmọ ní pure water fọ́ọ̀mù agbèrò back to back from fry pan to fire irú level wo nìyẹn. Yoruba una get problem o. Una get problem. Una go collect person food, chop am. At the end of am, na go come betray that person. You be betrayer. You no chop that boy money. Don't torí tọ̀lọ̀ ẹsẹ̀ ní sùúrù. Kí ló ṣẹlẹ̀? Kí ló tẹ̀ ń pariwo lé mi lórí ọmọ Igbo? Kí ló ṣẹlẹ̀ tó láìkì ká ni? Tó bá mọ̀ pé òní interest of fẹ́ ká, you can go ahead and do it now. Tí o bá toast o lè toast ẹ̀gbọ́n. So please I'm out of it, jare. You no get sense. Okay. Babe, you chop that boy money o. Ìṣojú ẹ̀ lèmi ṣe jẹ́. Babe, that girl na wayo and that thing no good. You go marry that boy by fire by force. Tí bá tiẹ̀ jẹ́ gan pàápàá gan ṣó fẹ́ gbọ́ àjẹgún ni gúnjẹbọ̀ wọ́n yẹ wá ni a dẹ̀ ti gba kọ́tà máa gbà kó máa lọ. I no go find towing vehicle. I go drag am by myself. I go carry am go there. I no go use rope. I go drag her go there. She must marry that boy. You be wicked person. That boy do try. He give am 10k, 20k. Him mama is sick to sell mama. Aláyé gbàgbọ́ ṣe àdírú eléyìí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni.
Mr. Man, báwo lẹ ń ṣe jẹ́ sí wọn? Dókítà mi ò mọ ẹni rí ẹ wò ṣe ti rí nǹkan ló má tàn sí nǹkan tó má tàn sí ni wípé bí ara ẹ ṣe máa yá tó fi máa fi ẹsẹ̀ ara ẹ méjèèjì tó máa fi rìn lọ sílé wọn padà òun ló má tàn sí mi báyìí ẹjọ́ tó yọ lọ́hùn. Ẹjọ́ mo fẹ́ béèrè nǹkan kan lọ́wọ́ yín ṣé ẹ mọ any of our relative tá a lè pè because I need one around. I said I don't know nobody. I don't know nobody, no more anybody. I don't even know her from Adam. Mi ò mọ rí sẹ́. Ẹ gẹ́sì nǹkan tí mò ń sọ ni. Nǹkan tó wà léyìí àfi bí àkóbá léyìí ẹ ṣàánú mi. Ẹ má jẹ́ kí n lóko èèyàn lọ́rùn. Well, with our current situation, a máa ní láti admit wọn for some days. But that's not a problem. So that a lè fún wọn ní close monitoring. But after few days, mo ní ìgbàgbọ́ pé ó yẹ kó lè wà okay. Lágbára Ọlọ́run, lágbára Ọlọ́run. But you are going to do me a favour. Kẹ́tù lọ́sìn. Ẹ bá mi rí àwọn nurses yẹn. Kẹ́ lè clear àwọn necessary bill. But that's not a problem. After that, ẹ try láti fi contact yín lẹ̀ so that a lè ní láti get in touch pẹ̀lú anytime. I've done all that. Okay, you have done that. Yeah, I've done all that. Better. All right, kò sí problem. Everything will be okay. But doctor, ṣe ṣáà ṣú ọkùnrin ẹni ó máa dìde. Ẹ fi yẹn lé iṣẹ́ tiwa ni. Ẹ kàn fáwa ní few days ká fi rí lílo monitor wọn dáadáa. Everything will be all right. Kò sí wàhálà ẹ ṣe gan. Thank you. All right, yeah, ẹ kún tó sí. I really appreciate it. Mo fi mọ́tò gbá ọmọ girl kan ni ó kó sí wájú mọ́tò mi and ó faint lẹ́sẹ̀kẹsẹ̀ and I had to take her to the hospital. Kọ́ládé ó fi mọ́tò gbáyàn ó wá gbé lọ sí hospital ó mọ̀ pé ó risk ni. Daddy, what are you talking about? What are you saying? Mo ní mo fi mọ́tò gbá èèyàn ẹ wá ń sọ fún mi pé tó bá mú mi kọ́ so. Dúró ìgbà tó fi mọ́tò gbá ṣáwọn èèyàn orí ẹ ni. Daddy, I didn't care about that. Nǹkan tí mo care about ni wípé kí n gbé ọmọ yẹn lọ sí hospital kára ẹ dé yà necessity ni fún mi láti gbé lọ sí hospital. I need to care for her. Ká ní bó ṣe wà ìbò mọ́tò gbá yẹn táwọn èèyàn bá rí ẹ kò sí nǹkan tó lè ṣe fún ẹ wọ́n lè lù ẹ wọ́n lè pa ẹ. Daddy, what are you talking about? We are talking about life. Life. Ẹ̀mí èèyàn kò ṣe tẹ́ranko. Kọ́ládé fẹ́ẹ́ láti gbọ́ torí tẹ̀ ṣe ń lo ìbò kan ni. Nàìjíríà la wà ń bì báyìí kókó fi mọ́tò gbáyàn kẹ́ni yẹn kú gan wọ́n gbọ́dọ̀ ká ẹ mọ́ bẹ́ẹ̀. Wàá máa lọ sí ẹni. Ọ̀rọ̀ ẹ̀mí èèyàn mà là ń sọ yìí. Ẹ̀mí èèyàn là ń sọ yìí kò máa ń ṣe tẹ́ranko. Akílẹ̀ sọ lẹ́nu yìí náà dádì. Ṣé tó bá kú sí ṣé ọkọ̀ máa kú fún ọ̀ nìyẹn. Ìjọba káwọ̀ ọ̀gbọ̀n fún ẹ mọ́bẹ̀ wọ́n lè pa ẹ́. Tí ẹni mò ń ṣe kò yí ẹni wọ́n lè pa ẹ́. Tí kọ̀ọ̀kan yẹn bá ti ṣẹlẹ̀ kò gbọ́dọ̀ kó omi ẹ̀ kó máa lọ ni. Báyìí sí nǹkan tẹ́ ń try láti sọ fún mi nísìnyí wípé ẹ̀yẹ́ encourage wípé mo lè pa wọn. Dáadáa Nàìjíríà la wà. This is Nigeria. Mi ò ṣe pé bí a kò yìnbọn pààyàn àbí a pé mistakenly ni mò ń sọ. Tí o ti yẹ bí o ṣe fi mọ́tò gbà yàn báyìí ó kú. Daddy, please come off it. Come off it. Don't even talk like that again. Yes, don't talk like that again. So nǹkan tó fi lè máa mú yín kẹ́ máa encourage mi àbí kẹ́ máa sọ kó báyìí ó mì wípé ẹ̀yin náà lè pààyàn nìyẹn. Daddy, you are wicked. You are wicked. If you are not wicked, you won't be talking like this. Daddy ẹ wicked. I'm not in the mood for all this, Daddy. I'm sorry. Daddy ẹ wicked. Ṣé ráyè mi báyìí? Ǹjẹ́ mi ò kọ́ wàrà mi bọ́ ṣọ̀nà báyìí pé mo rọ́mọ ìlọ́lú ìlú? Ó lè mi wicked. Èmi nìyẹn o. Mo tí mi ò sọ fún bàbá mi rí. Kí bàbá mi tó kú mi sọ̀rọ̀ ẹ̀ sí wọn rí. Ó lè mi wicked. Àbí Kọ́ládé mi wicked. Fira ẹ lọ́kàn balẹ̀ kò síbi tó yẹ ká wá ọmọ yìí sí láti àná tèmi kìíní yìí ó ti tẹ̀ wọ́n. mo débi tí wọ́n ti ń tajà wọ́n ti wà ní àná yẹn bó tètè palẹ̀ mọ́ ó ti lọ. mi tún wá mọ bá a ṣe fẹ́ rìn báyìí ṣùgbọ́n àdúrà tí mo gbà fún Ọlọ́run k'Ọlọ́run má jẹ́ kí ọmọ yìí kó bọ́ sọ́wọ́ àwọn ajínigbé. ìyá ọkọ mi ọmọ tèmi kọ kò ní bọ́ sọ́wọ́ àwọn ajínigbé lábẹ́rẹ́ ọjọ́ Ọlọ́run yìí jẹ́. àmì gbogbo fọ́tò ẹ̀ ó ti wà ní police station tí mo drop fún wọn bẹ̀ èmi àtàwọn ọ̀rẹ́ mi wá níbi kan tá a fẹ́ lọ níbi 2
ọ̀dọ̀ pásítọ̀ kan ni wọ́n ló ríran gan so ó lè bá wa mọ ibi tó wà ó tún ní ọ̀dọ̀ aláàfáà kan tí mo sì máa dé lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́yìn. ẹ wo ẹ bá mo kàn dé sóòbí o ẹ jẹ́ kọjọ lọ ẹ jẹ́ kọjọ lọ wọ ọmọ mi ni. jọ torí Ọlọ́run fẹ̀mí ara ẹ balẹ̀ ṣùgbọ́n. kíni mi ò sì kíni mi gbà tí. ṣé wọn kì í ṣe onírìnkùnrin ọmọ. ọkọ mi ò lè balẹ̀. ẹjọ ní sùúrù ṣùgbọ́n ní sùúrù Ọlọ́run á jẹ́ ká rí lágbára Ọlọ́run èmi mi sọ pé a máa rí kó lè sọnù. ó tẹ̀lé yín lọ ó tẹ̀lé yín méjì owó tó yọ lóhùn ẹ bá mi wá rí ẹjọ́ ẹ bá mi wá rí ẹjọ́ ó dúpọ̀ ẹ̀kọ́ fífẹ́ gbẹ̀gbẹ̀gbẹ̀ arúgbó ẹjọ́. Ọlọ́run àfún wa rí lágbára Ọlọ́run fẹ́rẹ̀ lọ́kàn balẹ̀ ṣùgbọ́n. ìkà àlàyé nọ́mbà wọn ọjà ti wá àlàyé látọrọ ni mo ti dábẹ́ tẹ́ mi rà àlàyé làbẹ́ tẹ́ ó wá ní kí ló ṣẹlẹ̀. àwọn onímọ́tò yìí kọ́ tẹ́ ń gbé mọ́tò lọ wọ́n ń gbé mọ́tò padà wọ́n ń gbé mọ́tò lọ wọ́n ń gbé mọ́tò padà ni Ọlọ́run kò sẹ́ni tó fowó lẹ̀ lábẹ́ tẹ̀ rárá mo wá ní kí ló ṣẹlẹ̀ àlàyé mo ní kí ló ṣẹlẹ̀ mo tún ní kí ló ṣẹlẹ̀ mo bá ní kí wọ́n bá kà nínú ẹgbẹ́ kí ló ṣẹlẹ̀ àríkà lábẹ́ tẹ̀ kí ló ṣẹlẹ̀ àlàyé. ọ̀gá àdíyà. mo ṣiṣẹ́ agbèrò mọ́. àlàyé kàkí ló dé. alimi lè ṣiṣẹ́ agbèrò mọ́ sẹ́. kò bó bóyá rí mi yìí wọ́n bóyá rí mi yìí ìrántí tí mo fi gbogbo ìsáyé mi náà fún tó olówó òfẹ́ mi mọ́. ó ní owó kókó ìbájí pé agbèrò àti oní pure water ìgbé àjọra jọ̀bọ́ wá bí lọ́ọ́ bí ó ń pure water tó wọ ẹ̀ ṣé dop ló fẹ́ fẹ́ ni àbí sandman bá lè fẹ́ jọra ó lè rí dop fẹ́ mi náà ló lè fẹ́ ó ní ara pé òun ṣe mọ́ tó pé ó lówó lè fẹ́ mi tó iṣẹ́ tí mo ń ṣe yẹn èmi kọ́ ti fẹ́ ṣiṣẹ́ mi. àlàyé kà torí iṣẹ́ tó ń wọ ìwà láyé iṣẹ́ alálùbáríkà ni wà láyé ta láyé iṣẹ́ gidi ni àlàyé ó yẹ wá gbọ́ Ọlọ́run ó nílò láti kápá tako tó gùn bẹ́ẹ̀ wà láyé ta láyé tí ó ní iṣẹ́ yìí wà láyé tí mo bá ti ń rí ẹ báyìí bí pé wọ́n bímọ ni bí pé ọkọ mọ́gùn fún wa lọ hospital ni wà láyé bọ́ wá fún wa ká lọ iṣẹ́ báńkì wà láyé àlẹ́ sórí rẹ̀ ń bẹ̀ wà á sórí iṣẹ́ yìí iṣẹ́ alálùbáríkà ni wà wẹ́m sí olú ọmọ àwọn kókó sáré à ń kọ wà láyé bàbá bẹ̀ wà gbà yìí. wo ẹ pẹ́ iṣẹ́ gbójú bẹ̀ ṣé bẹ́ẹ̀ mi ṣe rí èmi ti mí kọ́ páìdì mi kò yẹ ilé ọ̀la tó ń mọ́ lọ yìí tí lẹ́yìn bá ti ṣí lẹ́yìn bá ń bá Abẹ́òkúta yá nìyẹn mo ti di ẹrù mi ṣó ti yẹ mi kọ́ fẹ́ máa ṣiṣẹ́ fíìmù lẹ́yìn tí bá ń ṣe fíìmù tí wáyé pé mi náà ti blow tí mo yẹ wọ́n pé máa blow nínú ètò bá ti débẹ̀ lágbọ́rọ̀ Ọlọ́run pé mo wá padà blow báyìí mo máa bẹ̀ mí ni mo sọ fún mo ní kó lọ rò ó pé ó sì máa wò mí débi pé abẹ́ mi nígbà. àlàyé fún àwọn ní tíátà tí wọ́n ń wò yín Ọlọ́run má jẹ́ kí n tún ara Ọlọ́run kan fáwọn ni mo ń sọ o àwọn gbọ́mọ̀ta àwọn gbàgbèrè òṣìṣẹ́ àwọn tó mọ̀wé ló wà ń bẹ Ọlọ́run wàhálà wọn nígbà ẹ̀ Ọlọ́run fat wàhálà ẹ̀. wọ́n á fi tèmi ṣàkọ́kọ́ wọ́n á fi tèmi wọ́n máa fi ṣàkọ́kọ́ tó bá fẹ́ kí n lọ ibo kò fẹ́ kí n tó ti nira báyìí o fẹ́ kí n kó bíbá ara ó ti yẹ wàá lọ bá mi bá ẹ̀ sára yín jọ ẹ̀rọ bẹ́ẹ̀ ṣẹ́ wa ẹni kò fẹ́ mi wọ́n á ní fẹ́ mi lápá ẹ̀ kó tó ní fẹ́ mi. Ṣẹ́wà ṣé àbájọ ọmọ Dangote ni àbójọ ọmọ Ọ̀tẹ́dọ́là ni. ojú bẹ́ẹ̀ lọ dákẹ́jà dákẹ́nu ẹ̀ ṣe àjú Dangote lọ ọmọ tó wọ ẹ̀ ojú ọmọ Ọ̀tẹ́dọ́là lọ kọ́mọ Ọ̀tẹ́dọ́là sọ pé ó yá o ìka ìwọ ọmọ ẹ̀ fẹ́ màá ní mi ṣe kí ni Dangote ọ̀gbọ́n ní ya òun fẹ́ mi pẹ̀lú gbódú kẹ̀ màá ní mi ṣe ṣé wàá ní. àlàyé ṣe wò ní dashboard. ọgbẹ́ni fi dashboard ṣẹlẹ̀ dashboard tó ní ẹ̀gọ́ lóyún kí láìkè tó bá ní dashboard ó ní pointer ẹja gan ó jẹ́ sharp àfi dashboard lè jáde. ó dà kó sí wàhálà àlàyé wa tó bá ló yá máa ní wa lóye tébọ̀ tó bá ń kọ́ ètò wà lóye tí ò léwu tó bá lóòlù àwa ni mo ti rí ẹ tó bá tún sùkú ẹ wá. o kọ̀rẹ́ ẹ̀ di àbá àlàyé alábà ọlọ. Is it this place? Take me work for him. Kí ló ṣẹlẹ̀? Nothing, I'm okay. Let me walk you in. No, no worry. I should go, I'll be fine. Okay, that's okay. Ṣé mo lè wá wò ẹ́ ṣá later in the day? You're always welcome. Alright. Pẹ̀lẹ́ ṣùgbọ́n. Be strong, yeah?
wà. Ṣé wà kí ló dé? Ọkọ mi tẹ́lẹ̀ bà mí. Ọkọ kọ̀ mi sókè. Báwo ló ṣe rìn láti jẹta? Ṣé gbogbo mi náà ni mò ń sáré kiri pé kí n bá yín rà bọ̀? Ibi tí mo ti ń sáré kiri ni mọ́tò ti gbá mi. Bẹ́ẹ̀ ni, wọ́n kàn ní pé tẹni tó wa mọ́tò yẹn jí lójú àná ló gbé mi lọ sí hospital tó tọ́jú mi. Olówó mọ̀ ṣe o. Olówó mọ̀ ṣe o. Olówó mọ̀ ṣe o. Olówó mọ̀ dúpẹ́ torí pé òjò kí fojú ti kú ọgbọ́ o. Ilẹ̀ ṣé ẹni ìlú kan sọ wọ́n fi tó gbé ilẹ̀ rí? Bẹ́ẹ̀ ni, wọ́n ló sọ everyday. Ẹni tó gbọ́ ẹ ló gbé lọ sọ pító. Kí ẹ má lè bẹ̀rù Ọlọ́run o. Mo lè ní ẹwà báyìí. Ẹni tó fi mọ́tò gan gbá mi lójú ọ̀pọ̀ mi síta. Ó fẹ́ tẹ̀lé mi wọlé gan-an ni mo ní pé kó padà ń pè máa wà òkè pé kó máa lọ. Ṣé wà ó ti jẹ́ kó wọlé? Ó bá ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ó jẹ́ kí n dúpẹ́ nítorí pé orin lọ́lá ló ṣe fún mi. Òun níbẹ̀ lọ́lọ́run ni kótókòwò mi ni wọn ò ní dúró, wọ́n kò gbáyọ̀ wọ́n dẹ̀ sá lọ. Ẹ̀mọ yóò kúrò ẹ̀kọ́ ó ti kúrò ní títí tí òye kó kú pátápátá tẹ̀lé tó gbé wọn ni. Olúwa mà ṣe o, Olúwa mà ṣe é tí mi fojú ti kú ọmọ o. Ibikíbi tó bá wọ̀ náà Olúwa bá mi gbà pẹ̀lú ẹ̀. Ó mà ṣe o, pẹ̀lú kò mi pẹ̀lẹ́. Báwo lè rán lọ́sọ̀ wá sí lójijì? Lọ́sọ̀ tí mi ti rí ẹ láti jẹta, ó kò dàbí gbogbo kí ní ètò wá padà, ó kò rẹ̀ ní gbogbo ìwé náà tẹ̀sí wá ń tẹ̀sí. Ọ̀rọ̀ mi ló kọ̀ ọ̀rọ̀ kí ló ń dùn mí. Mi ò ní ọkọ mi pẹ̀lú ẹ̀yìn ní fojú fún pẹ̀ lọ́gbọ́dọ̀. Ṣẹ́wà, kí ló ṣe? Kémi àti ẹ tó débi báyìí. Ló ti ń ṣe gbọ́nkú sí mi. I've been talking to you, you didn't answer me, you're just acting up. Come on, nǹkan tí n bá ṣe fún ẹni kò sọ fún mi, then I will apologize. Kọ́ládé ò ṣe mí sẹ́. Then what have I done wrong to deserve this? You are acting up, man. I don't like it. I mean, I'm not comfortable here. Me, you are comfortable at all. Recently, my mother and me, so I'm in the hospital. Doctor dey confirm pé mo ti lóyún. Mo ti lóyún. Ṣé o lóyún? Ṣé o you're pregnant? Oh my goodness, this is call for celebration. Oh, my baby's pregnant. Come on. There's nothing to celebrate about this. These are the What Sewa could you embarrass me, baby? Kọ́ládé mi ò embarrass ẹ. Àwọn èèyàn gbọ́n gbà tí mo pariwo tínú mi dùn tí mo appreciate ipò lóyún fún mi mo dẹ̀ fi hàn gẹ̀. Mo ní pé kí n padà síbi tí mo wá ti ṣe hàn mi owó ṣe ń wà láti bẹ̀rẹ̀. Mi ò embarrass ẹ. Mo ní ìgbìyànjú pé mo lóyún because every single thing máa ń pa ní pé mo gbọ́dọ̀ lóyún tó fún mi. So there is nothing we can do about this. Ju kí n abort ẹ. Sewa, you can't abort my child. That is my child. Nǹkan kan lè gbọ́dọ̀ ṣe. Oyún inú ẹ̀ tí mo wọ̀ ẹ́, nǹkan kan gbọ́dọ̀ ṣe o. Tí nǹkan bá ṣe, it's a big problem. Okay? Fine. Our parents ẹni kò máa lóyún out of wedlock, which is a very good idea. Wedding or no wedding, introduction or no introduction is not an issue at all. But I'll talk to my dad first. That's balance around. And Kontabajo concludes in Magic Kumbo. Then I'll meet with your mom. I'll talk to her. She will be mommy like me tell her. Could they sing because my baba wants to turn it more? So you work for Kwanre. The only thing tí mo need láti jẹ́ kó ṣe fún mi ni wípé mi ò ní fẹ́ kó sọ fún ẹ̀dá alààyè kankan. Let it be between me and you. Àtọlọ́run tó jọ dá wa. Is that okay? I love you. Thank you. So má worry. I'll come to your mom. Talk to her.
Mo better call for my rest of mommy. So mo pe mom still like it, so I better call for my rest. That's not the issue. She's mad to she shall more okay. And are you happy now? Are you sure? Are you sure? She's married to daddy. Upcoming daddy. Shoba. Kí ló sọ mọ́? Shoba olóyún. Oyún. Ọmọ ìkó bá mi, ọmọ ìdójú tì mí. Shoba. Ṣé yín ló kú ẹkù ni? Níwọ̀n tí mo rò wípé pàá padà lọ sí school. Bí wàá kàwé ẹ̀, bí wàá di doctor lọ́jọ́ ọ̀la. Ó ti wá kó bá mi báyìí. Ṣé wàá ó kó bá mi? Ṣé wọ́n kọ̀wé bí bàbá ẹ̀ bá sọ pé mi ò mọ ọmọ tọ́jú ni? Olórí lákàtà mi ò dẹ̀ mọ bí ìfúnra rárá. Olúwàánú ẹ̀. Mo dárò. Jọ́jọ́ ta ló fún mi? Kọ́ládé. Kí ló pè? Kọ́ládé. Kọ́ládé tí mi ò mọ̀ rí, tí mi ò fojú mi méjèèjì rí rí, tí mi ò bẹ́yẹ tó ṣú. Mo dárò jọ. Kí ni Kọ́ládé wá sọ? Ní pé kí n fi sílẹ̀ pé kí n má ṣe. Ó ní kó má ṣe. Kó má ṣe. Èmi mọ̀ pé ọ̀bẹ ti ṣe nǹkan tó fẹ́ ṣe. Èmi náà lè sọ pé o lọ ṣẹ́yìn. Àmọ́ ọmọ tó bá lókùn nídìí òkè lóyún bó ṣe lóyún yìí, mo láti mọ̀wọ́ ẹbí ẹ̀. Ṣé o lè sọ fún pé kó kó àwọn èèyàn kó wá rí mi? Wàá sọ fún un. Ó dẹ̀ máa wá. Ṣé wà? Ó dẹ̀ wò mí ṣùṣù báyìí. Ó dẹ̀ múnú mi dùn. Tómi ò lè dédé lóyún báyìí kọ́ mọ̀ náwó lé ẹ lórí. Irọ́ mi ò ṣerú ẹ̀ rí. Bàbá ẹ̀ fẹ́ mi ní ṣùlọ́kà ni. Ṣé wàá sọ ọkọ wa bí? Nígbà wo? Sọ bí mo ti wọnú lẹ́yìn mo mọ̀ pé oúnjẹ tẹ́ sílẹ̀ fún wa. Ìṣe ni mo ń gbóòórùn mọ́ gí, mo ṣe ń gbóòórùn mọ́ gí, mo ń gbóòórùn kọ́. Kàsálí kí ló máa ń ṣe ẹ náà nílé àná. Ẹ sáwà wálé àná àní jẹun ni. Ẹni wá ń tẹnumọ́rọ̀ oúnjẹ nílé báyìí. Kí ló máa ń ṣe ẹ? Ẹ kú jókòó ìkọ̀kọ̀. Ẹ pẹ̀lẹ́ àwọn ọmọ mi wà ní ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ sì. Kọ́kà. Dúró ṣáré wá. Àwọn èèyàn ọkọ ẹ̀ dà. Èmi là ń bò wọ́n. Ṣé kìí ṣe má nílé èèyàn ọkọ ẹ̀? Ọ̀nì bàbá ọkọ ẹ̀. Tẹ́tí ẹ̀ kò gbọ́ mi dáadáa. So ilé ayé mi ì lè gbà kó fẹ́ àwọn èèyàn Kọ́kà. Madam. Láyé over my dead body. Madam kí ni mo ṣe? Kí lẹ́sẹ̀ mi? Kí ni kọ́ tí mo ṣe? Madam ẹ ti ẹ̀ dúná. Kọ́kà. Tẹ bá ní kó má fẹ́ family Kọ́kà, ṣé kó wá lọ fẹ́ family Titus ní àbípalá? Kọ́kà. Family wa náà ṣe sáà gbọ́ Kọ́kà fi sí i ó sóògùn náà bẹ́ẹ̀ àti pé tẹ́ bá ní ká máa lọ ní ìsìn gbogbo oúnjẹ tẹ̀ sílẹ̀ yóò waste ní. Kí ló máa ń ṣe ẹ náà? Ṣé nǹkan tó yẹ kó máa sọ lásìkò táwa yìí ni? Èèyàn ń pe Kọ́kà mi ò mọ́ rí, òun pariwo kí nọ́ọ̀sì kí ni problem ẹ? Bọ́dà sẹ́yìn wa. Ní àná. Ẹ gbọ́dọ̀ ẹ múra yín ní méjì ní mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ ṣe wọnú lẹ́yìn ẹ dìde kẹjá ní kò nílé. Ẹ má wé sí oúnjẹ tẹ̀ sí fún wa ẹ gbọ́dọ̀ lọ́wọ́. Ẹ yẹ ká tẹ̀ kẹ́ ẹ sí. Àbí kẹ́ ẹ bí mo bí tí mo ti mọ̀ yẹn kàn ń pariwo Kọ́kà. Let's go. Ẹ mọ̀ gbà mí. Ṣé àníjà ó lé àná báyìí nìsín? Sáà lọ náà nù. Ẹgbẹ́ ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ bí o ṣe ẹ̀gbẹ́ mi kú. Irú sọ pé òun ò tẹ́rí àgbà tó ń dókè mẹ́sì tán pé òun lè gbọ́n. Atẹ́lé ni wọ́n ní kéèyàn má tẹ̀lé àná àwa padà atẹ́lé àná ni. Ìrírú títẹ̀ ìrí. Àti pé ọ̀rọ̀ àárín ara wa ká bára wa sọ. Ẹ̀gbọ́n mi ẹ dákun kí ni kókó nǹkan tẹ́ ẹ ṣe fún ìyá ìyàwó Kọ́ládé gan kó tó di pé wọ́n gbọ̀n wá síta bí ajá àbí bí ẹran ní kí n pè ní. Kàsálí ìwọ náà ò ní gbàgbọ́ nú mi mo ní mi ò mọ arábìnrin yìí rí believe me mi ò mọ̀ rí. Ẹ sì ní ẹ mọ́rí lẹ́ ń tẹnumọ́ ẹ ń béèrè ìgbàgbọ́ kọ́ ìmọ̀lẹ́ ni
ìgbà tí wọ́n wọlé ó kàn ní àkókò óyá ẹ bọ́ta lé mi kò sí wá bá mi kó sọ pé óyá Kàsálí dìde kọ́ bọ́ta lé mi ẹ sì sọ pé ẹ mọ́ rí. bẹ́ẹ̀ ṣe níbi ni ó ń dùn mí gan lọ́hùn mo ní mi ò mọyàn rí o gbà mí gbọ́ Kàsálí ṣé jọ́ tó ti mọ̀ mi ṣé mo parọ́ fún ẹ rí ni. báwo ni mo ti fẹ́ mọ̀ ìpẹ́sẹ̀ gbogbo gba ni mo tẹ̀lé jáde mo ti fẹ́ mọ̀ bóyá ẹ parọ́. mo ti fẹ́ mọ̀ bóyá ẹ parọ́. Ọlọ́run ibi tá a lọ yìí a tẹ́ gidi gan bẹ́ẹ̀ ni a tẹ́ àfàtẹ́tẹ́ dì ní. oúnjẹ tí n tiẹ̀ jẹ́ kó lé òun ló dùn mí jù àṣẹ padà tẹ́kin tó kú láyé. ọ̀rọ̀ mi wá dàbí pọlitísà tí wọ́n dìbò fún tó ṣe kinní tó bàlújẹ́ ó tún wá fẹ́ re-elect. àtẹ́lẹ̀ àná. èmi kọ́ka ẹnìkan ló bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kọ́ládé. ó yẹ ká ẹ̀fọ́ nánú gà sí i. kí n fi ọ̀rọ̀ núgà sí. ó yẹ ká ẹ̀fọ́ nánú gà sí ẹrù ọmọ tẹ bí ó sì dìde wájú yẹn gbogbo ọ̀rọ̀ tá à ń sọ pátápátá the next dialogue tó máa fi cancel ẹ̀ tó máa fi end the trip wa ni. Kàsálí. láì ní ọ́díò ó kàn ó gbé sólù straight ni. ó dẹ̀ ń ṣòro bí èwe mo ń sọ sọ́ọ̀tù mo ń sọ sọ́ọ̀tù ò ní gbàgbọ́ nù mí náà àbí. ẹ̀yin sì lẹ́fà Ọlọ́run o oúnjẹ tí tiẹ̀ jẹ́ kúrò lé ló wá dùn mí tí mo ti fọkàn sí pé ilé àná oúnjẹ ilé àná máa dùn. nǹkan tó ń ṣe Kọ́ládé mo rò pé inú ń bí torí nǹkan tó ṣẹlẹ̀ yẹn àmọ́ ọlọ́dẹ ìlú mi pé tó bá jẹ́ kébù nǹkan sẹ́yìn abẹ́rẹ́ lórí ọ̀rọ̀ tó wà nílẹ̀ Ọlọ́run inú mi. ẹ tiẹ̀ lè rí ibi gan sí mọ̀dá mi ẹ ṣeun mo ti rin ìrìn lémi tó jẹ́ pé kí n tó lọ ìjẹun mo ti wò pé ilé àná wàá jẹun bẹ́ẹ̀ àsábùkù ló ló bá wà lè jẹ́ fọ́gbọ́n jẹ fún ẹ. ẹ má bọ oúnjẹ ìwòbọ àbùkù èmi mọ̀ oúnjẹ àbùkù tó bá tún ní bákan náà a tún máa rí àwọn awolẹ̀ o. àbẹ̀ wàá gbà nítorí Ọlọ́run. Kọ́ládé bínú wọlé Kàsálí bínú jáde níwájú mi lẹ́nu pé mi ò mọ obìnrin rí wọn lè gbà mí gbọ́ wọn bìlífù nú mi àbẹ́ ìgbà mi báyìí torí Ọlọ́run. Kọ́ládé mo ti rìn láyé èyí tí rí ẹni tó ní ẹrú agídí ti dáadé ẹni. kókà wọ́n ní agídí bí kò sí bá ṣe sọ títí wọn èmi ò rí irú agídí tí wọ́n rí o. Michael. Yes. I need to talk to you. Sherry, tó bá wùn kó gbọ́, tó bá wùn kó má gbọ́, tó bá gbọ́ lẹ́rọ̀, wọ́n á gbà líle. Ẹ ti understand nǹkan tí mo sọ fún yín sí. Sherry ọmọ yẹn, tó bá sọ wípé àwọn ò fọwọ́ sí kí n fẹ́, máa ṣe pálí fún, máa ṣe visa fún. Take her away from this country. Ìwọ náà má ṣe bẹ́ẹ̀. Má ṣe bẹ́ẹ̀. Ṣé bẹ́ẹ̀ tá a bá ní bí èjò ṣe gùn tó láti fẹ́ dáná á dáná sunlé o. Tí bàbá rẹ bá ṣe báwọn ọ wà torí obìnrin nìsín ọ tàpá sí òfin àwọn òbí rẹ ni. Ọkùnrin ọ̀ lè torí pé o fẹ́ fẹ́ ọmọbìnrin kan àbí kóbìnrin kan wá ní ẹ torí pé o fẹ́ fẹ́ ọmọkùnrin kan ni kó wá tàpá sí àwọn òbí rẹ. Sọ́wọ́n pé àwọn òbí táwọn àbí àlìjánà wa ni wọ́n jẹ́ ni. Bọ́ọ̀ bá fẹ́ kọ́ ọmọ kọ̀rọ̀ sí wọn náà lẹ́nu nǹkan tí bàbá rẹ bá sọ òun náà lọ́gbọ̀. Bàbá kékeré, what are you talking about? What are you saying? See, let me tell you something. This girl, I'm in love with her. And nobody can stop me from loving her. And I promise myself that I'm gonna be with her forever. Cause anybody tó máa choose for me. Nǹkan tí mo sọ gangan lọ́sẹ̀ sọ yẹn pé wọ́n mọ̀ mí nǹkan fílẹ̀ ìṣòtì ní tàǹdà fúláṣí. See, you're not getting my point. I said I'm in my own world. Ilé ayé ti tèmi ni mo wà. Nǹkan tó bá wù mí dẹ̀ ni mo lè ṣe at the right time. You understand what I'm saying? So nobody can tell me this is a jet age. Jet age la wà yín now. Ṣé nǹkan tó fi ìbò sọnù? Èmi ṣe pé bóyá Ọlọ́run fẹ́ bóbìnrin mi. So èyí tí mo fẹ́ nìyẹn mo dẹ̀ ti pick ẹ̀ so wọ́n ní láti accept ẹ̀ fún mi. They can't choose for me. Àti wàá gbọ́ sùúrù náà láwa fi ṣe kó ń ṣàyè. They can't choose for me, no. Ìsìn náà sùn sí àníkàn àbá gidi. You're in jet age, man. Kò sí wàhálà. Ṣé ayé mú wọn bí wọ́n àti wá bá bàbá rẹ sọ̀rọ̀. Agídí wọn náà pọ̀ o. Agídí bàbá rẹ gan-an wà lára wọn náà. Agídí bàbá rẹ wà lára rẹ. Àní onísùúrù. Àmọ́ bá ṣe tún pé àwọn ará àdúgbò gbé àwọn tí wọ́n bá já àwọn ọ̀rẹ́ wọn míì. Better you just talk to him. Talk to him. Yes, Dad. Mo ti rántí ibi tí mo ti mọ ìyá Ṣẹ́wà. Níbo lẹ ti mọ ìyá Ṣẹ́wà? Ìgbà tó wà ní kékeré tí ìyá yẹn ṣaláìsí. Ó wà sick. Látàìsàn ẹ̀ pọ̀ fún ẹ. Ó sì lé ìwòsàn tí mi ń gbé dé tán. Wọ́n á jẹ́ kó di mímọ̀ fún mi pé kí n lọ fẹsẹ̀ létọ̀.
tí mo ṣáà ti ń fẹsẹ̀ dé tọ́ ló sún mi dọ́dọ̀ Ìfakúrédé. Ìfakúrédé wá ń jẹ́ kó di mímọ̀ fún mi pé ìwé nítorí wọ́n lè bá mi gbé ìpèsè ẹ̀bọ lórí ẹ̀ títí má ti rí ẹni tó bá lè gbé ẹbọ yẹn ó gbọ́dọ̀ jóbìnrin nígbà tí mo ṣàmáwẹ̀ tó máa gbẹ́bọ sọ́tún sósì. Àwọn nǹkan tó kàn ń jẹ́ kó di mímọ̀ fún mi ni pé èmi àti ìwọ a gbọ́dọ̀ ní nǹkan kan ṣe pẹ̀lú mọ̀lẹ́bí ìyá Ṣẹ̀wà táyé àfi parẹ́. Daddy, ṣé ìyá Ṣẹ̀wà ló gbẹ́bọ ni? Pẹ̀lẹ́ dìde. Sir, ẹjọ́ ń torí ọlọ́yin ni mo wá rí sá. Èmi náà ló ń wòye. Lórí ọ̀rẹ́ mi àti Kọ́ládé ni, ẹjọ́ ń torí ọlọ́yin. Mo fẹ́ kẹ́ bá mi bẹ dáàdì Kọ́ládé. Mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀, dáàdì Kọ́ládé fárígá pé mi àti Kọ́ládé ò lè fẹ́ra. Mọ́mì mi náà fárígá, mi ò mọ nǹkan tó wà láàrin àwọn méjèèjì. Ó jogó jẹ́ ká fẹ́ra wa. Sorry, ọkàn sọ pé ká máa bẹ dáàdì Kọ́ládé. Ìwọ náà gbọ́n tí mọ́mì ìyá rẹ sọ. Èmi sì ti bèrè lọ́wọ́ ẹ̀gbọ́n mi pé ẹjọ́ níbo lẹ ti mọ̀ arábìnrin wọn láwọn ò rí àwọn ò mọ́ra wọn rí. Káàtì wàá gbà pé ó dà bóyá nǹkan kan tiẹ̀ wá ṣe bẹ́ẹ̀ náà ó yẹ kí mọ́mí ẹ̀ náà ní ẹ̀mí ìdáríjì wọ́n ti wá fárígá kanlẹ̀ ìyá rẹ ní kọ́ padà lọ́kọ́ lọ bẹ ìyá rẹ ọkàn ní ká èmi ti bẹ ẹ̀gbọ́n mi lé wọn mọ́mọ́ mi tọ̀dọ̀ tiẹ̀ kí wàá lọ ní ká wá ṣe sí. Mo ti tẹ mọ́mì náà nù wọ́n kọ́ ṣàfárígá pé mi ò lè fẹ́ Kọ́ládé mi ò dẹ̀ mọ̀ dí ọ̀rọ̀ yìí mi ò mọ nǹkan tó ṣẹlẹ̀ tó fi ní mi ò lè fẹ́ Kọ́ládé. Sọ ti rí i pé ìwọ gan ọ̀nà tó yẹ kọ́ ọ̀rìn kọ́ lọ́rìn a ní kó wá wọn àgbà ọlọ́ọ̀tẹ́ mọ́mì rẹ nú láìsí nọ́ọ̀sì ṣé wọ́n ṣe nọ́ọ̀sì ṣé ìyá rẹ lóyún ni sọ fẹ́ satinanta fún wọn ni kí ló ń tẹnu ìyá rẹ kiri fún ó dìgbà tí fún bá jáde nínú wọn kan tó mọ̀ pé ìyá rẹ a ní owó àwọn àgbàlagbà kan béèrè lọ́wọ́ pé ẹ dákun ẹ bá béèrè lọ́wọ́ mọ́ mi kí ni nǹkan tó ṣẹlẹ̀ gángan o tí mi ò fi lè fẹ́ Kọ́ládé àti pé sọ́rí mo fẹ́ fún ọ ní àlùbáṣì kan ni o tọ́ bá lọ bá àwọn àgbà lé yín náà mọ̀ bọ́ ti bá wọn sọ̀rọ̀ o sọ̀rọ̀ dáadáa ọ̀rọ̀ bọ́ ti ń sọ̀rọ̀ ọ sọ̀rọ̀ bíi sinko ẹjọ́ kan mo ṣe ra àwọn èèyàn nígbà wọn nímọ̀ pé kọ́lá nígbà tó ń bọ̀ mi sọ ẹ̀kọ́ tó ṣe make up débi sọ́bọ̀ yẹ ká mọ̀ pé nǹkan ṣe ọ ni ọ tún ṣe make up ọ̀dà arúnlẹ̀ láì ṣe iyemọja ọwọ́ kò sí wa ṣebí kẹ́mi sáà ti ká bá bàbá Kọ́ládé sọ̀rọ̀ ni àkókò mẹ́rin tó sún àwa kan ti tiwa fọ́lọ́ ni ìṣòro tó tún wá wà ń bẹ̀ nísìnyí pé ó tún kú bí téèyàn ó ti rówó mọ́tò àṣà ní rìn lọ. Ẹ mọ̀ wẹ̀rẹ̀ ìsàdúmọ́jọ́ tó ọkọ̀ máa ń sọ̀tì áùtà ẹjọ́. Mọ́tò bẹ̀ gan bí àwọn Uber àbí àwọn Taxify àwọn gangan náà tó máa nọ́nà bẹ̀ àwọn káà yẹn wọn owó Taxify ìyẹn sì tún èyàn sì máa wá bí 5,000 bíi sẹ́ńjì kan. Máa fún yín sàn ẹ mọ̀ wẹ̀rẹ̀. Ọlọ́wọ́ Taxify. Kí tó bá jẹ máa wẹ̀rẹ̀ máa fún yín sàn. Ọ̀sán ọ lè mú owó wá yín sàyìn wá ojúlówó lójú sànú ni o kì í ṣe pé bóyá owó gangan náà ló fi bẹ́ẹ̀ ká mi lára ṣé wọ́n fẹ́ ṣe transfer ni àbí ọ̀fẹ́ fún mi lára. Màámi, mo ń béèrè ọ̀rọ̀ yìí lọ́wọ́ yín láti jẹta ẹ̀ dá mi lóhùn mi ò láì bẹ́ ṣe lé wọn dànù jọ ẹ̀ mú mi ojú ń torí mo dé ń béèrè lọ́wọ́ yín mo fẹ́ mọ̀ dí ọ̀rọ̀ yìí nǹkan tó wà ń di ọ̀rọ̀ ìgangan mo fẹ́ mọ̀ ẹ́ sọ fún mi. Sewa. Sewa. Ọmọ Sewa. Mo mọ̀ wípé èyí tí ò yí ẹ ló pọ̀ jù èyí tó yí ẹ nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀. Wò mí dáadáa o. Ìyá ẹ ni mo jẹ́. Mi ò wá ń ṣe ìyá òṣì. Èmi ò kì í ṣe ìyá burúkú. Abiyamọ tó fi ń súre fún àwọn abiyamọ ni. Tó bá rántí ní ọdún kan nígbà kan tí o fẹ́ ṣe WAEC tàfi ní ìdánwò tó dẹ̀ mọ̀ wípé kò pẹ́ níṣẹ́ bọ́ lọ́wọ́ mi
Ṣebí inú àdúrà àtàwẹ̀ ni mo wà lọ́jọ́ náà lọ́hùn tí mo fi ń gbàdúrà sí Ọlọ́run bá pé kí ó jọ nínú àánú ẹ̀ kó rán láàánú sí mi. Kò pẹ́ ni mo pàdé ọmọkùnrin kan tèmi ní gbàgbọ́ wípé aláàánú tí Ọlọ́run rán sí mi ni. Ó dẹ̀ bá mi sọ̀rọ̀. Ó ní ọ̀gá òun wà lórí ìdùbúlẹ̀ àìsàn. Wọ́n dẹ̀ ní ènìyàn tó lè bá wọn gbẹ́bọ. Pé tí èèyàn bá gbẹ́bọ yẹn tán, wọ́n máa fún ẹni náà ní owó tó pọ̀. Owó ni mo fi etí mi méjèèjì gbọ́. Mi ò tiẹ̀ ro risk tó wà níbẹ̀ rárá. Ni mo wá gbẹ́bọ. Àlọ́ ni mo rí. Ọ̀rẹ́ má lè gbàgbé ń fọhùn títí o, ẹ jẹ́ ká ṣe rere. Ọ̀rẹ́ má lè gbàgbé. Ọ̀rẹ́ kì í gbé hàn, ọ̀rẹ́ lọ̀rẹ́ tàn. Bó ti wù kí sánmọ̀ dúdú tó, bó pẹ́ títí funfun díẹ̀, yóò wà lọ́jọ́ kan. Ọjọ́ kan ń bọ̀ tá a kò. Ẹ̀yin Ṣọláyé, ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ẹ bọ̀ yìí, ẹ jẹ́ kó fín, ẹ jẹ́ kí ẹ bọ̀ yìí, ẹ jẹ́ kó gbà, kí ara Kọ́ládé kó yá, kó má kú kó òjijì, kó má kábàámọ̀. Ibi náà tí mo dẹ̀ wá gbé ẹ bọ̀ yìí lónìí, kí èmi náà kí má kábàámọ̀. Ẹ ṣé o. Gbogbo ẹni tó kánjú hàn kan ló dé di ọ̀la o. Ẹ̀yin ará ẹ má ṣe kánjú jọ Ọlọ́run lọ. Kò pẹ́ nígbà tí mo gbẹ́bọ náà tán ni mo wà ní ìdùbúlẹ̀ àìsàn tó jẹ́ wípé ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ni mo wà báyìí tí wọn náà dẹ̀ mọ̀ sí. Nítorí òun pè lọ́wọ́ mi nígbà yẹn pé màámi, ibo lẹ ti ṣe àgbákò àìsàn yìí? Àmọ́ mi ò lè lá inú mi láti ṣàlàyé fún ẹ gbà yẹn torí pé mi ò fẹ́ dẹ́rù bà ẹ́. Ìgbà tí mo wà lórí ìdùbúlẹ̀ àìsàn yìí, wọn náà mọ̀ bá ṣe ń náwó, èyí tá a yá àyà, èyí táwọn aláàánú fún wa wọ́n fún wa. Mo wá ní ìdówó láti lè ṣe treatment ara mi. Mo wá ń retí kí chief kókà kó san balance mi. Mo retí títí chief san ni mo wá gbéra. Mo wá lọ lé chief. Nígbà tí mo délé chief wò mí báyìí. Ó ní òun ò mọ̀ mí rí. Tó túmọ̀ sí wípé òun ò jẹ mí lówó kankan. Ṣàlùwà wá sọ fún mi. Ṣé irú ẹbí bẹ́ẹ̀ ni màá lajú mi sílẹ̀ tí màá dẹ̀ jẹ́ kó lọ fẹ́ wọn? Ṣebí tiẹ̀ náà ni mò ń rò, ṣebí ìwọ náà ni mo fẹ́ múnú ẹ̀dùn ni mo ṣe nǹkan tí mo ṣe. Ká sọ pé chief ti lo nǹkan lára mi láti fi ṣoògùn owó ńgbà yẹn kọ́. Gbọ́ mi, kó gbọ́ mi dáadáa. Èmi ló bí ẹ o, mi ò ní la ojú mi sílẹ̀ báyìí kí màmá wọ ẹ̀rùn kó lọ fẹ́ bí wọn, kò jọ rárá. Ọ̀rọ̀ ló ti bó ṣe fẹ́ rí yìí, kí ló fẹ́ kí n ṣe ń sìn báyìí? Tó mọ̀ kí n ṣe ibi tó dáa. Ọ̀rọ̀ ló ti délẹ̀ nípa kí ló fẹ́ kí n ṣe? Kí ló dé tí mi ò lè fẹ́ ṣe wà? Pẹ̀lú ọ̀rọ̀ tá a ti
ti ń sọ látàárọ̀ ẹ̀ pàtó kì í ṣọ̀pọ̀ ìkiri ẹ lè fẹ́ra yín àfi kí ṣe wà àfi kó ṣẹ́yìn ni ẹ ṣàánú mi wọ́n jẹ́ kó báyìí ní ti ń fọkùn ẹ̀ bébí. Iṣẹ́ wa ṣe é. Àwọn ni ọ. Ok. Ṣé tíṣẹ́ wa bá ṣe oyún inú ẹ̀? Ẹ máa lálàáfíà. Àlàáfíà máa tó yìí. It's alright. Ẹ ṣáà take it easy. Ṣé ti bọ̀? Ẹ take it easy. Àlùbáríkà yóò máa pọ̀ sí torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ọ̀sìn tá a bá sálámọ̀ sí wọn wọn mọ̀ ṣe ń dáhùn sálámọ̀ lẹ́ẹ̀kan sí àlùbáríkà yóò máa pọ̀ sí àlùbáríkà yóò máa pọ̀ sí ẹ mọ̀ wá bínú pé mo gbà kókó yín díẹ̀ o torí ọ̀pọ̀lọpọ̀ táwa àfàbádá dúró báyìí wọn ń dá wa lóhùn wọn mọ̀ rò pé wọ́n fẹ́ tọrọ owó ni ọ̀pọ̀lọpọ̀ sì ti gbàgbé pé àwọn àfà tó bá dúró tó ń ṣe tòótọ́ Ọlọ́run fa ẹ̀ ní bọ́ wọn àmọ́ ṣá yóò dáa fún yín mẹ́sàgì mo wá ní fún yín tí mo fi dá yín dúró ni pé mo fi Rasulullahi sallallahu alaihi wasallam mo fi bẹ̀ yín pé obìnrin kóbìnrin kan tó bá lóyún fún yín ẹ dákun ẹ mọ́ṣẹ́ o ẹ dákun ẹ mọ́ṣẹ́ o ẹ mọ́ṣẹ́ o àbúrò kan yóò máa pọ̀ sí ẹ ṣe o láàyè láàfin. ọ̀sán já ọ̀dọ́ pa. What's up? Daddy, take care easy now. Daddy, báwo ló ṣe ń ṣe yí báyìí? Take care easy, ẹ jẹ́ kí n. Daddy, ẹ ní sùn lẹ jẹ́ kí n pe dókítà fún yín. Daddy. Ẹ má bínú ẹ̀yin ìyá wa ṣe rí ọ̀bẹ gé ọmọ lọ́wọ́ àwa sọ bẹ́ẹ̀ nù ọ̀bẹ ti ṣe tó fẹ́ ṣe tẹ́ bá ní kọ́ ọmọ yìí ní ìsìn pèsè wa kọ́mọ fẹ́ mọ̀lẹ́bí wa mọ́ nígbà tẹ́ ti kà fún wa ni oyún ti ń bẹnu rẹ̀ ńkọ́ àti pé ọmọ Kọ́ládé tẹ̀wọ̀n yìí ìyá rẹ̀ lójọ gbogbo wa rẹ̀ láyé ibi tìyẹ́ ẹ̀ ní ìfún ìyá rẹ̀ ló jájẹ́ kó téèyàn bá fomi sí ìyá rẹ̀ lẹ́nu báyìí yóò bá ń bẹ̀ ní gbígbà téèyàn tọ́jú omi sínú fíríjì ni àbọ̀sẹ̀ ẹgbọ́n mi kókà ọlọ́ọ̀sẹ̀ kú ti láwọn jẹ báyìí ní ìsìn ẹ má bínú akànnì ká wá bẹ̀yìn ni torí tá a bá ní káàró dídùn ìfún akàn ọ̀rá kan bone ó dẹ̀ má lọ bring blood ẹ má bínú. Mọ́mí ẹ má bínú mọ́ ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣe rí èmi náà ṣe rí reason tí ẹ fi ń jà wípé kémi àti Ṣẹ̀wà ká má fẹ́ra wa kó tó di wípé dáàdì kú he explained a lot to me. And the story it was really pathetic. Èmi náà àánú mi ṣe ń gan. Kò sẹ́ni tí irú ẹ̀ náà máa ṣe tí ò ní faraya. Ẹ kàn jọ torí Ọlọ́run ẹ má bínú. Ẹ jẹ́ kí gbogbo ẹ̀ kó tán síbẹ̀. Ẹ o àná àkìyìn ẹ̀dọ̀ ẹ dákun ẹ má bínú. Ẹ dìde. Ẹ pẹ̀lẹ́ yes sir. Ṣé rí àwa gan a kì í ṣe mọ̀lẹ́bí burúkú ẹ wá rí ìyá Ṣẹ̀wà yìí kì í ṣàríjàgbá o àwa mọ̀ ṣùgbọ́n òpònú èèyàn ló máa rí nǹkan bínú tí ò ní bínú a ti wá sọ èyí tó ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀bẹ̀ pọ̀ jù ó dẹ̀ ti wá gbà sí mi lẹ́nu gbogbo ẹ̀ ó ti túwọ́ nínú ẹ̀ kò tí nǹkan tó wá kàn báyìí ju pé ká mọ bá ṣe máa tẹ̀síwájú ká mọ bá ṣe máa mú déètì ìgbéyàwó. Sẹ́rí tí oní déètì dé ọwọ́ àwọn ìyá wa náà ló wà àwọn ni wọ́n ó dán wa báyìí làwa náà fi pause tí wọ́n bá ti play wa a máa forward bó bá ti yégun tí ó ti yá ọ̀rẹ́ tiwa náà. ìyá Ṣẹ̀wà má bínú ìyàwó mi àti èmi ò bínú kò sí nǹkan tí ẹ lè gbà tí lọ́wọ́ mi kí lẹ tún fẹ́ kí n sọ àwọn àǹtí ti sọ ìtọ́jú náà rọ
mi rò pé ẹ mọ bọ́n ṣe jẹ́ sí mi ṣá. àbúrò ọkọ mi ni wọ́n. ẹ pẹ̀lẹ́ mọ̀. látìgbà tí dáàdì Ṣẹwà ti dolóògbé àwọn ló dúró tì mí bí iṣan ọ̀hún àwọn ló ń ṣe bí ọkọ fún mi tó kò wá sí nǹkan náà nílé ayé tí wọ́n lè gbà tí lọ́wọ́ mi. ẹ pẹ̀lẹ́ mọ̀. bí wọ́n ṣe sọ yẹn náà mo fara mọ́. ẹ lẹ́mọ̀ ẹ kò tọ́jú. mo fi gbogbo ara mi pátápátá ni. ọ̀pọ̀ ìdìbò lọ. ara náà bá dídí ká lọ sọ. ẹ jẹ́ kí àmú déètì. ẹ ṣeun ẹ kò tọ́jú wa. ọ̀nà ayé mo jọrọ àti ilẹ̀ ṣe mo dúpẹ́. mo lákàsálẹ̀. déètì wo láì mú déètì production ẹ ní sùúrù náà jáde ẹ pẹ̀lẹ́ mọ̀ ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ká lè mọ̀ pé ẹsẹ̀ ti gbà wá tọwọ́ tẹsẹ̀ ẹ dákun sí ẹ ní sẹ̀mó àti ọbẹ̀ ewédúlé ẹ ní kí sẹ̀wà bọ́ sí kísìnì kó bá wa ro sẹ̀mó. lákàsálẹ̀. kó fi pálá. ló ń ṣe yín náà ẹ má gbèsè lédè ta. kí ni mo ṣe ọba yìí sáà ní jẹun ká tó mú déètì ní okùnrin la fi ń gbé títà. èmi ṣe bá ti parí ìjà ni. Kì í